Orúkọ tèmi ni Femi Adebayo. A wà lórí sẹ́ẹ̀tì Omo Oluwere. Olajumoke àṣà ni ó producer. Director wa ni Tope Adebayo. Mo wà lára àwọn tó ṣe agbátẹrù iṣẹ́ náà. Omo Oluwere, ohun tí ó kọ́kọ́ dùn mí nípa ẹ̀ ni pé ó kọ́kọ́ jẹ́ ìtàn tí kò common, tí a kò rí rí. Mo wá rí pé ìtàn yìí ó yẹ ká fi agbára sí díẹ̀ ká lè bá jẹ́ káwọn tí ó ń wò lè mọ ìtumọ̀ nǹkan tí à ń sọ. Omo Oluwere kí lọmọ Oluwere? Àwọn tí ó gbọ́ Yorùbá dáadáa wọ́n á mọ̀ pé à ń sọ̀rọ̀ igi ìrókò ni. Bí gbogbo ẹ̀ lọ tí mo rí ni pé ó dá kí èèyàn ṣe dáadáa, ká má fi ìgbà kankan ṣe láburú. Wọ́n ní ẹni tó bá ṣe dáadáa á wọ́tọ̀, ẹni tó bá dẹ̀ ṣàbúrú àbúrú náà á wọ́tọ̀. Ẹni tí mo rí nínú ìtàn yẹn nìyẹn. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú ẹ̀. Àwọn bíi bàbá wa Adélé Odùlé, èmi náà wà ńbẹ̀, Akin Ọláìyá wà ńbẹ̀, Bẹ́kì Ìdòwú wà ńbẹ̀, Tọ́pẹ́ Adébáyọ̀ wà ńbẹ̀, Bọ̀bọ́ Bí wà ńbẹ̀. Ṣé rí eléyìí àsopọ̀ fún ọmọ tó ní fíìmù gangan ìyẹn Jùmọ̀kẹ́ Àṣà. Ó dá mi lójú pé tẹ́ bá wò ẹ̀ ní kábàámọ̀. Inú mi dùn láti jẹ́ ìkan nínú àwọn tó ṣe àkójọpọ̀ Omo Oluwere. Watch out for it.